Inspector ló sọ̀rọ̀. Adẹ́kùn ní Jackie Point ní. Mo jà tara wa. Ok, máa pè lọ́la, thank you. Òfòlá ló fi. Mo ti ń bẹ̀ Wọ́n fi ìjà alága. Mo dún bẹ̀. Kọ́yọ̀ ọjọ́ wọn nílẹ̀ gidi Ìwà ọmọ ọlọ́wọ́ mú. mo dùgbà lẹ́yìn lẹ́yìn ìdùnnú àrẹ̀fọ̀mọ́dé ní ìwà. Mo promise rẹ̀ ilẹ̀ rí. Kí n bá kú ẹ kẹ́rẹ́ rẹ kó fìyà jẹ mí. Kí o pé kí ló dé? Kó bá dọ̀tún la. Kí n bá fún ẹ ní 300,000 naira. Tákàtì rẹ̀. Kí n má jó ni. Ẹ mọ̀ mí kí n máa o. Akọni mi. Ìlànà o. Wàtà o. Wọ́n ní ṣíṣe o. Gbọ́gbà wà dàgbà. Weekend la wà náà. Fẹ́rẹ́ kò sí yà. Fẹ́rẹ́ kò sóṣì. Fẹ́rẹ́ kò sí yà. Fẹ́rẹ́ kò sóṣì. Ẹ pẹ̀lẹ́ o. Fẹ́rẹ́ kò sóṣì. Tó bá di lọ́la kó la rí dókítà ẹ̀ o ti síkì o ti yọnu àwọn ní ká pẹ̀lẹ́. Bàbá yóò gbádùn. Kí ara yóò bá wa ṣe wéré lẹ́yìn ọjọ́ méje. Èyí tẹ̀lọ bínú kú. Àárẹ̀ ń ṣe. Ẹ wo ẹdírí kébù tí yín. Pẹ́rẹ́ kò sóṣì. Ara pẹ́rẹ́ kò sí. Wọ́n jà tara wa. Àsìkò tí mo wà yìí sásìkò tó ń dùn mọ́ mi nínú. Torí tá a sọ̀rọ̀ kì í ṣe nǹkan kékeré. Àdúrà. Ọ̀nà máa ṣe mí. Àìsàn. Ara wọn lò sí wa. Pẹ́rẹ́ kò sóṣì. Pẹ́rẹ́ kò sí wa. Ara máa wẹ̀ lé bàbá lọ́bẹ̀. Máa wẹ̀ lọ́ tiẹ̀ oníṣàǹgì. Jayé orí ẹ. Gbogbo wọn tó wà nílé báyìí. Ọ̀rọ̀ mú ìyàwó dá lérí kọ̀ọ̀kan lé kọ̀ọ̀kan. Níbo làwọn fẹ́ dúró sí nínú méjèèjì báyìí lè ṣe? Ọwọ́ èèyàn tèmi lélẹ́yìí. Ọgbọ́n la máa dá sí. Pẹ́rẹ́ kò sóṣì. Pẹ́rẹ́ kò sóṣì. Ẹ wo ẹ má bínú ẹ̀kan jàre bàbá àgbà. Ẹ má bínú ẹ̀kan. Ẹ wo ó kàn wù mí kí n pẹ̀lú yín ká ṣe fàájì fúnra wa rí. Ẹ ó wù mí kí n jókòó pẹ̀lú yín rí. Irun tó yẹ kẹbi síwájú lẹ́wà gbé sẹ́yìn. Okay, you are welcome. You are welcome. Wọlé kanlẹ̀. Ní wọlé. Kúrọ́ lọ́hùn mú ìrù ọkàn ẹ̀ wọlé kanlẹ̀. Ẹ kí wọlé sọ̀rọ̀ wọlé. Èmi náà wọ ẹ̀pọ̀ àwọn èèyàn tèmi. Èmi ní kí fún yín kí tó lọ sí. Wọ́n kì í fún àbá ẹnu sẹ́lẹ̀. Wọ́n kì í fún àbá ẹnu sẹ́lẹ̀. Ọmọ tó ṣẹlẹ̀. Yorùbá náà ti sọ wọ́n ní kárì kápọ̀ iyẹ̀ ló ń yẹ yẹn. Ó wù mí kí kọ̀ bẹ́ẹ̀ ṣe àríyá tààrà ni. Pẹ̀sẹ̀ wo mi? Owó burúkú wà lọ́wọ́ mi. Ẹyin sá ṣe ó jẹ́ bàbá Ìjẹ̀bú náà bó jẹ́ lóto. Rárá. Kò lè yẹ yìí. Èmi ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ píngun bàbá rẹ̀ tó kú ni. Ọmọ náà kú dáa. Bàbá gan ò tí ì kú nísìnyí. Kí ló wá ṣẹlẹ̀? Ẹ mọ̀ pé ènìyàn tó bá máa ṣe oríire láàárọ̀ tó bá lọ rọ́ọ̀ṣì ara ẹ̀ tó bá dọ̀wọ́ ọ̀sán ó lè dolo. Ọ̀rọ̀ akú ni. Ìyẹn wà náà. Yes. Ènìyàn tó bá tún sọ fún pé ọ̀sán ló máa dà fún o tó bá sáré ju ẹ̀ lọ ó tún lè kú. Yes. Ṣùgbọ́n mi nísìn ọwọ́ alẹ́ náà sọ fún mi ẹ rí pé mo àgbàlagbà rẹ bí ọwọ́ alẹ́ náà sọ fún mi owó ti wà lọ́wọ́ mi báyìí nísìn. Yes. Mo wá lọ́la gọ Yorùbá sọ̀rọ̀ ó fòwe sínú ẹ̀. Kí ló wí? Ó ní ọbẹ̀ tó dùn kí ló ṣe pẹ̀lú ẹ̀. Ọbẹ̀ tó dùn owó ló pa. Fine ìdodo ọ̀rọ̀ ló sọ ọbẹ̀ tó dùn. Kí ló pa? Owó ló pa. Owó ló pa. Owó ọbẹ̀ tó dùn owó ló pa. Irọ́ ló pa. Owó ọ̀rọ̀ pa ni. Nǹkan kan náà ní sáà máa sọ̀rọ̀ ọbẹ̀ o. Ẹ filẹ̀ language ẹ̀ ni àwọn ẹ̀ lọ ẹ mọ̀ pé kì í ṣe Yorùbá ọbẹ̀ tó dùn owó ló pa that's right simple arithmetic ni. Bí mo ṣe wà nísìnyí owó burúkú wà lọ́wọ́ mi máa ba ayé yín jẹ́ dàrún. Ayé máa bàjẹ́ ni torí kò fẹ́ fúnra tó fún wa stop that. Bọ́lá bọ́lá. Nice man èèyàn wa ni. Wọ́n sọ ní bó ṣe wà nísìnyí sórí tébù yìí mo fẹ́ kó ba ayé ẹ̀ jẹ́ kó wá ba ayé gbogbo wa jẹ́ bá ti jẹ́ kó ba ayé gbogbo wa. Orí rẹ̀ burú ni. Ẹni rẹ̀ ti bẹ ni rẹ̀ jẹ́. Ìdodo ọ̀rọ̀ ni. Wo bí báyìí sórí gbogbo kọ̀tọ́ mọ̀ ní bí báyìí dábòlẹ̀ pàpà wálé ṣe wálé ṣe dànù bó ṣe wà ní sí bẹ́ẹ̀ ni kò ṣe kò sínú ẹ̀. Ẹyọ announcement. Ó yẹ kó má rí nìyẹn. Sẹ́rí ọ̀rọ̀ tí mo tún wá ń sọ. Wọ́n sí ẹ̀
ìtẹ̀fìtì. àwọn ọlọ́pàá wa ń kówó sínú pólíbàgì wọ́n kówó sínú ẹ̀ wọ́n kówó sínú ẹ̀ wáyọ kẹlẹ́ mo ṣe bí ọ̀yà. àbọ̀lọ́gba pension. tààlà ibi tí mo ti lọ gbọ̀nsẹ̀ tí mo ń gbọ̀nsẹ̀ lọ́wọ́ mo wá lúgọ báyìí mo wá rí tán wá sọ̀wọ́ sínú pólíbàgì wọ́n kàn sọ̀wọ́ sínú pólíbàgì mo wá lúgọ. shut up sọ́dọ̀ pé wẹ̀rẹ̀ ní kíní burúkú yìí wọ́n lọ wá ṣe gọ́ọ̀lọ́ lọ́lọ́gbọ̀n sọ́dẹ̀ lóru gọ́ọ̀lọ́ lé. mo dàbí ọ̀yà mo dàbí skeleton mo dàbí gbogbo oríṣiríṣi ẹranko ni mo jọ mo yà ń wo pé àwọn ọlọ́pàá ló ń sọ owó sínú pólíbàgì nínú igbó. àwọn ọlọ́pàá ń sọ. ń sọ owó sínú pólíbàgì nínú igbó èmi jẹ́ lúgọ báyìí mo kàn yọ kẹrẹ n bá kí mọ́lẹ̀ ẹyin ni mo bá gbélé mo wà lọ lúgọ lókè lọ́hùn. very good wojú mi sórí mi ni sẹ́wọ̀n rẹ̀ wojú ìbojú kọ̀ọ̀kan sọ́mọ̀ mi. mo lójú yìí ní dáadáa. dídò mi. ó jọ bàbá Yusuf onípòsí. kò ní dáa fún ẹ. ojú mi tó ju bàbá sílẹ̀ tó ń kọ́ pósí pósí náà ló máa fi sí ẹ. ntọ́ fi wé yóò da ẹni tí nǹkan kó. shut up. ẹ sọ àìlú ẹ. owó orí ẹgbẹ́ rẹ ti mọ ògóró yó. ṣé ìrọ́pàá nìyẹn ni. this is inspector Koboko. talk inspector is talking sergeant is Jojo is talking to you. ẹnu ẹ̀ka bá tún wájà rí rẹ èlé lọ ti mẹ́nu owó tó ọkọ òun owó àwa tá a dún èlò kó èlé lọ ti mẹ́nu ẹ̀. ẹ pẹ́ sùn jẹ́ o. àbí ẹ̀yin ni ẹ wà ní police checking point tí àwọn ọlọ́pàá yọ̀bọ̀n sí tán lé tẹ́ẹ̀kẹ́ lọ. àwọn ọ̀gá wa ni àfẹ́kọ̀ọ́ rí wa ni àwọn ọ̀gá wa ni. ẹ̀yin ló sáré mọ́ ẹ̀ ní sori ni orí yìí burú. Nigeria police. ó máa pẹ́ lẹ́wọ̀n ẹ̀fọ́. Nigeria police. ojú mi gọ̀gọ̀ báyìí ni àwọn ọlọ́pàá gidi tó wá lé yìí dànù kúrò níbẹ̀ pé ẹ̀sẹ̀ bọ́ lọ́wọ́. Shut up. ọlọ́pàá fẹ́ kì í. Police is a police. sergeant cobra arrested cobra arrested. olórí kúkúrú wẹ̀. ayé yóò ní dà. arrested. sẹ́ríọ̀. wọ́n ti kọ́ ní bàbá fàájì jẹ́ fún ajáre. Kẹ́sẹ̀ bá òtẹ́ yìí jẹ́ fún mi ni. Kí ló dé? Baba, this is typical rubbish. It is because torí pé àmọ̀ pé ibà is safe. Láti ṣeré wá síbí. No, kò yẹ kí n máa gbárùn kọ́ báyìí láyé náà. mi kẹ́ gbàgbé under arrest arrest him. Come on, you save your stress, my friend. Kí ló dé mo ní ká fìyàn sílẹ̀? Ẹ̀wọ̀n kí ló jẹ́ pé. kí ló dé. Let's go, my Ṣé ń friend. gbọ́ báyìí? Kí ni ló jẹ́ pé ẹjẹ́ rẹ́kúlá kan sọ̀rọ̀ ní sọ́tì yẹn sìn? Màá fi ọlọ́pàá màá fi gbé yín sí lẹ́sẹ̀kẹsẹ̀ màá fi ọlọ́pàá sí yín sí. ẹ wọ́ra yín. we are police station. police station. we are police. ọlọ́pàá ni yín. ẹ wọ́ra yín yes. Wọ́n kì í sọ̀rọ̀ pa. Wọ́n kì í sọ̀rọ̀ fine. Wọ́n kì í sọ̀rọ̀ pa. yes you are down arrest you go to prison straight away. Wọ́n ti kó wà fún mi o. Hello DPO. DPO. Ẹ jọ ẹ bá mi sẹ́jà ọlọ́pàá sí kọ́ máa bọ̀ nínú hòtẹ́ẹ̀lì mi. Àwọn kan tí wọ́n bẹ̀ sọ́dún mẹ́ta ògbé mi. Sọ́dún mẹ́ta ògbé mi. Ẹ bá wà fún mi. Ẹ tẹ̀lé ẹ bá yẹ kí n tẹ̀lé wọn. Ẹ jọ mo ti pe àwọn ọlọ́pàá wọn ti fẹ́ẹ́ dé nsìn. Ẹ jọ torí Ọlọ́run wọ́n ti fẹ́ẹ́ dé. Ẹ jọ ẹ má lọ ẹ. Oh my God. Wọ́n bá gbà láàfin olórí ibú ọkùnrin. Bàbá Sùwé. àwọn owó rẹ̀. Ibi tó wá gbórí pamọ́ sílẹ̀ tó ti ń jẹ̀gbádùn. Ọpọlọ wo bí òtútù bá sí.
ọ̀rọ̀ owó olówó fọkànbalẹ̀. owó mi lè gbé sówó lówó. owó rẹ fún ọmọ ìjẹbẹ̀rì tí jákun áyà ọmọ ojú ọ̀nà lárí tí sọmọ ńlá níyọnu torí pé bí ẹsẹ̀ tọ́jú rẹ tó ga kọ̀ yọ lára rẹ wọ́n kó aṣọ sí ọlọ́run ọwọ́ dàbí arúnà tí ń bẹ ní sùn ìbàdàn sọmọ bó ṣe rí ọ̀dọ̀ ọ̀yàn oṣù dúdú gbogbo ẹ̀ dúdú wùrìwùrì mọ́ ọ́lá ń bẹ̀ kí ni a rí lára rẹ ná. fine boy lókè máa la tòrò ń wò yìí mi ò jú báyìí lọ ibi ni mo wà tí ń ti jẹun àjẹdálẹ èwo ló mú dání bí ọmọ ń kéde. ọmọ rẹ rèé tí mo bá mú wáyìí àbí kẹ́yìn wa rèé ọmọ tí mo fi fún ọ. kí lè jọ mi ó lè fẹ́ ju bí tèmi orí ìgbàsẹ̀ bí tèmi èmi lọ́jọ́ ó tún ga bí tèmi ọmọ nǹkan tí ó ṣẹlẹ̀. kẹ́nẹ̀. ẹni tọ́lọ̀ ń bá ti kọ̀yà mọ́ tá bá fi kẹ̀kẹ́ onírin ìwé kò ní bọ́ ń bẹ̀. sóòrí ládùúgbò yìí àwọn environmental tí wọ́n wà ládùúgbò yìí tí wọ́n bá rí ẹ̀pọ̀ pẹ́sipáṣẹ̀ ní àdúgbò yìí wọ́n lè ṣe ayákìlà kí wọ́n pa ọ́ dànù. sọ̀rọ̀ ọmọ tó mú wọlé dáadáa ó yàtọ̀ sílé aláriwo ní toilet aláriwo bíi 8 9 private toilet là ń lò ní private ilẹ̀kùn lọ́wà ní ọ̀ lè ráyè wọlé tó o bá pẹ́ ju mi sọ̀rọ̀ ọmọ tó o mú dání. wàláì tí ọba abidago 8 àárọ̀ lajá ti jẹ ọmọ rẹ tán. ọmọ tí ìyàwó tuntun tó wá fẹ́ bá bí fún ọ lajá ó jẹ ìwọ lórí ibú ọkọ rádaràdá ó lè bàbá sùwí ó lè pẹ́tẹ́pẹ́tẹ́ ní ọ̀rẹ́nu jẹmọjẹmọ òrìṣẹ́ ṣe. mọ lọ. tó o bá wọlé bàbá sùwé wọ́n bẹ̀rẹ̀ ìwọ ládùúgbò yóò bàbá ládùúgbò lórí burúkú rẹ̀ kàkà àdúgbò bàbá sùwí ó lè. èyí ẹ̀fọ́ gbọ́ lọ́gbọ́ gbọ́ èyí àìfọ́ gbà lọ́gbà gbà ọ́ èmi ajílànà olólàgbà ní bá ọ sọ̀rọ̀ òkété ló ní sọ bẹ́ẹ̀ fún ọ ó ní èmi ajílànà olólàgbà ní bá ọ sọ̀rọ̀ ní tí mo bá sì sọ ni kò gbọ́ ní tí mo bá sọ ni kò gbà nítorí pé mo fẹ́ràn àwọn oníbàárà mi pátápátá gbogbo àwọn oníbàárà mi pátápátá mo fẹ́ kí wọ́n máa tà mo fẹ́ kí wọ́n máa tà báwọn ẹlẹgbẹ́ wọn bá ń pa 5 káwọn máa pa 10 tí wọ́n bá ń pa 10 kí àwọn máa pa 20 àti ẹni tí ń gbé mọ́tò fún àti ń bọ́kadà fún kí wọ́n máa tà kí wọ́n máa pa owó ńlá kí wọ́n bọ́ ìyàwó wọn kí wọ́n bọ́ ọmọ wọn mo fẹ́ràn wọn púpọ̀ jù mo fẹ́ràn wọn púpọ̀ kí wọ́n máa tà ṣùgbọ́n láti January ti December èmi ni kí wọ́n máa fi sìn èmi. ó ga ọ̀rẹ́ wa ẹ kújọ́ mẹ́ta Lizzy tábà ń dàgbà máa ń yógun jà ní. ọ̀rẹ́ mi kí ló rí o. ṣé kò sí dáàdì yín lé. dáàdì wa wà nílé of course. dáàdì yín wà lé ló dé wọ irú aṣọ ìjáde. báwo ni mo ṣe múra jáde o. kí ló bá ìpinnu kan tí ń bọ̀. òun náà. ṣé kí n má tàn ẹ́ ó bad tó bá ríyàn sọ fún ẹ mo fàsìkò yín sọ fún ẹ pé ó bad tí bá rí nǹkan míì tí mo lè pín tó tún ju ó bad lọ máa tún sọ. mi ò bí nǹkan tó bad nínú nǹkan tí mo wọ̀. bẹ́ẹ̀ ni ọkọ mi wà nígbà tí mo wọ kí ni jáde ó tún pè mí padà ó kiss mi wọ́n tún lọ tún ní kí n padà pé ìyàwó mi ò look sexy. ṣé orí ọkọ tèmi olówó orí mi kò lè la ojú ẹ̀ sílẹ̀ kí n wọ irú aṣọ ìjáde kúrò nílé. Assalamu alaikum. ẹ káàbọ̀ kan sí. kí ló dé tẹ́ ẹ dájọ́ kò síbí. kò sí nǹkan kan. ó yẹ kẹ́ ẹ mú bíi 1 káàtẹ̀ má bẹ̀rẹ̀ sí lí. kò tí ì pẹ́ tó dé. ìyá Súlè. sá. sọ́ọ̀mọ̀ pé mo ń wọ̀ ọmọ ẹ sọ́ọ̀ ti rántí pé mo wọ̀ ọmọ ẹ gan wọ̀ mí gbọ́ràn o ìyá Súlè wo ń gbọ́ràn o ó fẹ́ jẹ́ kí n anointed ó fẹ́ jẹ́ kí n bínú sí ẹ gan màá bínú sí ẹ ò ní láìkí mi o ìyá Súlè mo ti wọ̀ ọmọ ẹ gbogbo gbà mo ní mi ò gbọ́dọ̀ rí ẹ pẹ̀lú ọ̀rẹ́ lè bá ń ṣe kàǹtọ́yàn sí àṣẹ ẹ̀bí sápá ẹ̀bí síbi pààtì ọkọ̀ kan lára mo ní mi ò gbọ́dọ̀ rí ẹ wọ̀rẹ́ tó mú ọnú lé mi
òun ló tọ́píntà ó tọ́ lọ tọ́píntà ká tọ́píntà sẹ́sẹ̀ ká tọ́tọ́ kàtún kàntọ́yàn ká tọ́ kàntọ́yàn sẹ́sẹ̀. ṣọ́ra sọ tó wọ̀ arábìnrin ẹ̀jẹ̀ bá bínú kí lórúkọ ti ń gan. Lizzy ni sà. ọmọ ìlú òní. ọmọ Ìgbò ni mí sà. abájọ ẹ lóríkì ẹ̀yà gánà bọ̀ wọ̀nyí ẹ lóríkì ṣọgbọ́ tó wá pọ̀ lóríkì ni o lè kú nílé ṣọ́tẹ̀ lọ́kọ̀ líle. ẹ dìde ẹni dáhùn àbí kẹ́kọ̀ọ́ orúkọ ara ẹ dìde ẹni dáhùn ilé tèmi ni ẹ dìde sítándọ̀ wá níbí wá síbi gèlè ìyá sùlẹ̀ ẹ wojú mi dáadáa ó bẹ́ rí mi nìta don't greet me sọ́dọ̀ bọ́ bá rí mi nìta máa greet mi sọ́bọ̀ ọlọ́run ṣe èyí ló ń bá yín wá jẹ́ èyí ló ń bá yín wá jẹ́ ọ̀rísọ̀ ọkùnrin ò fẹ́ ṣe nǹkan tẹ́lẹ̀ mo close ojú mi ìyá sùlẹ̀ ojú tí mo dì tí n bá ẹ̀hùpù nẹ̀pẹ́ tí n bá bá ẹlú ẹjú mi pẹ̀lú rẹ̀ wọ́n ti out ẹ̀bọ́n star sí ọ̀rẹ́ ẹ̀ lálọ́ mo ti close ojú mi tètè sí mi ò fẹ́ rí tó o bá kó níbi tí mo fẹ́ bí mi jẹ́ máa fún ẹ slapping máa gbé gbajúgbọ́ ẹ̀ kí ló ń jẹ lọ máa gbé gbajúgbọ́ ẹ̀ pọ̀. ìyá arúgbó bí sẹ́gbà wọlé yeyeyeye Sunday kejìmọ́nù Sunday sálàlà ṣọ́gbọ́ kó jẹ́ kórí ẹ pé kó má ṣe ọkẹrẹ wúlò gbọ́ ló yàrá gbẹ̀dẹ̀ ṣọ́mọ̀ pé lètè ló gbé wa kó jẹ́ kórí ẹ pé gan are you a brain worship at all ǹjẹ́ ọlọ́pọlọ wo ní ọpọlọ now níbo ní àìgbà wọlé mi mọ́ tó gbà wọlé kí ló mi mọ́ tó gbà wọlé tó bá tọ́ repeat ẹ̀ tí n bá fún ẹ lè blow ǹjẹ́ ọmọ mi gbọ́ ǹjẹ́ ọmọ kan máa wórì ní wa ǹjẹ́ ọmọ pé I was bonded in Awori landed ǹjẹ́ ọmọ wà á dẹ̀ mọ̀ lè lè gbọ́ máa wórì kàràtà níwà iṣẹ́ máa lè máa wickedness ẹ̀ dẹ́kun ni ẹ pé o ǹjẹ́ orí ìyàwó mi àtọ̀rẹ́ tọ́wọ́ kìwé nínú rẹ̀ mo rí wọn gbà tó jáde sá o wá rí wọn gbà tó jáde o wá rí gbà tó hold gang or hold mama tó wọnú lè o rí sá gbogbo kí géètì ló wà lọ́wọ́ mi múlẹ̀ títí gbogbo géètì tí a ní ní kọ́mpánì mi kò sí gbogbo ọmọ tó gbà wọlé sá. màá lákàtà tẹ pípọ̀ ṣọgbọ́n jẹ́ lákàtà màá padà wà báyìí. ìyá hold man kí ló dé níbo lẹ gbà wọlé àti pé kí lè wá ṣe ń bí gan mo ń gbọ́ fẹ́ gbọ́ lè rí ti yí kẹ́ ẹ sọ fún mi wẹ́ẹ̀wẹ́ẹ̀ kí tó àná tẹ́lẹ̀ pẹ̀lú yìí. ọmọdé ń ṣe ọ gbogbo kọ́kọ́rọ́ yàrá tó ń gbọ́n lé yìí adarọ rẹ̀ ń bẹ lọ́ọ̀ mi. ìgbẹ́kẹ̀ kọ́kọ́ wọnú ilé without notify or notice board pé mo fẹ́ wọnú ilé yìí ó ẹ̀ kọlẹ̀kùn ibi tẹ́ gbà wọlé ẹ̀ kọ́kọ́ sọ màá rìpọ́tà yín fún government power ṣẹ́gbọ́n now kí lẹ fẹ́ gan tẹ́ wá wọnú ilé ìwáṣẹ ìfẹ́ gbọ́. Kazeem ọmọ mi tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ń mú wá. come again. kò sí kankan ẹlẹ́bàájú mi lọ pápátá ó lè turu owó ènìyàn ọ̀pọ̀lọ́ sọ̀rọ̀ tìrìtì yíṣí bẹ́ẹ̀ bá tọ́kìn bẹ́ẹ̀ bá débi tíì ewu yíṣí kẹ́ jọ́ǹbà síwájú ọ̀pọ̀lọ́ bẹ́ẹ̀ bá túbọ̀ sọ̀rọ̀ tìrìtì bẹ́ẹ̀ bá débi ewu ìtẹ́fù ọ̀rọ̀ Kazeem tẹ́ bá wá bí ẹ̀ka yìí ti mọ ibi tó lọ fárẹ́fárẹ́ ṣẹ́gbọ́ níta bá fẹ́ gbà lọ́mí gan lẹ́sọ kí ìdẹ̀mú ṣẹ̀ṣẹ̀ fi kẹ́ ẹ má lọ mí lè tọ́gbọ́dọ̀ rí ní ẹ̀rì wíyà. ìgbó lọ́rẹ̀ débi dínúbù lásọ Kazeem ọmọ mi ọkàn jọjọ àràbà mi tó bẹ́ lórí ohun wáyé sì gbọmọ mi. ìgbà Kazeem lọ́rẹ̀ lọ́wọ́ tàbí. ọgbà mi ìgbà
ọlọ́run wọ́n fàrẹ̀ ló fi ẹ̀jẹ̀ ní mo ń jẹ̀yà kí ní yígbìrìgbì ní òrẹ́lẹ̀ máa pa mí kò só lọ́ọ̀ mẹ́nu máa fi tọ́mọ káfíńtọ́ yà wọ́n ló jẹ́ kí n blind kí n blind ọlọ́run jẹ́ kọ́rọ̀ bẹ́lá já sí kí a máa rí létítì ká má dance ká má rí létítì ká má ọlọ́run ọba bí sí máa pa wàhálà ìwádìí ọlọ́run kí sì ká ṣe ọlọ́run ọba fàrẹ̀ ìwọ ló wickedness mi ìwọ fàrẹ̀ ló punishment mi kíkọ o created mi sílẹ̀ ayé wo fún mi lórí jíjẹ mi ò tọ́jú ọmọ kò sí tí mo lè dájú fàrẹ̀ ọmọ disgrace mi káàkiri public òun ló jẹ́ kí n mú kí n ronú ká ní kí n ká mi disgrace àmì fàmì kí n ṣe ritual dead kí n lè lówó lọ́wọ́ káàkiri lè náwó ìdí ẹ̀ láyé ṣùgbọ́n láti bí ẹ̀rọ ìṣẹ̀yọ ọlọ́run mi ò lè sùn mi ò lè wo ọmọ kékeré nínú àkásí mú fún mi wẹ̀ kékèké ìwú ọlọ́run o kò sí wàhálà. ìyá mi kéde wúyé ìyá mi ẹyẹ ká gbà mí ìyá mi ẹ gbà mí ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí sọ́ngùlù tí mo ń sọ́ngùlù lọ́sàn kí mi sọ́ngùlù lọ́sàn kí mi sọ́ngùlù láàrọ̀ kí mi sọ́ngùlù lóru ẹ má jẹ́ kí rìgírẹ́tì ẹ jẹ́ kí n lọ́wọ́ ìdí ẹ mo ń bè lọ́wọ́ mo ní kí lẹ fẹ́ gan ṣówó lẹ fẹ́ ni ẹ̀bí gbogbo mọ́tò tí mo ní lẹ fẹ́ ẹbí létí mo kọ́ bá máa wí lílé fún fàní máa kọ́wọ́ mi bọ̀wé máa kọ́ bọ́ ráìtìnì ká ráìtìnì fún pé ìyá arígbó ló ní gbogbo pọ́pátì tèmi ní fàní bí ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ lọ́rùn máa wí lílé ara mi fàní ìyàwó mi àtọmọ máa wí lílé fún pé ló lé mi màmá ṣe rí iṣá ẹ gbà mí ẹ jẹ́ kí n jẹ díẹ̀ nínú ẹ̀ ẹ jẹ́ kí n dàgbà ká lè rí gbófin pọ̀ tí n bá dẹ̀ rí gbógan tó fi sùn ní fáàlì fáàlì máa pọ̀ lọ́lọ́ pé ikú dé ikú yá. ìfẹ́ Kazeem mi nígbà Kazeem mi yẹ Kazeem mi yẹ ọlọ́run ọba ọ̀ yé ẹbí sọ̀rọ̀ mi sí ọ̀rọ̀ mi wà níbẹ̀ mo dẹ̀ láàlá ṣe ìyá ẹ̀rẹ́ bá mi lọ́rùn wẹ̀ yẹ gbọ́ ẹ̀yin ló mú mi lọ́rùn bẹ́ẹ̀ níṣẹ́ ní tàbí ibi ká tó owó ìsílẹ̀ lẹ̀. sẹ́mi lórí lójú àlà ọtí kankan. Iná! Ìyá ajá òye ẹgbà mí ẹyẹ torí tọlọ́run ẹgbà mí ìyá ìlóbílẹ́mi ẹtí máa gbà mí o odò òye tàbí ẹtí máa gbà mí ẹyẹ tí ló lò. Ìwọ ọ̀yá yìí ojú kòró mi pẹ̀lú kòró jẹ́ ojú mi tààtà èmi náà mi tẹ́sí ọkùnrin ìkàwé wa sórí kí mi rọ́ọ̀nì kó rọ́ọ̀nì tẹ̀lé mi ẹ̀ ọmọ pé ènìyàn níwa ni wọ́n ṣe bí fèèkì ọkùnrin ìwà ni bí wọ́n bá tó wọ́n bọ́ sínú omi pẹ̀lú mi bọ́ bá tó bọ́ọ̀dú ẹ̀ máa dèjò sí ẹgbẹ́ ajá ẹlẹ́jẹ̀ bó bá bọ́ọ̀nú ẹ̀ òní bọ́ lérú mi kí mi ṣẹ́gun ìwọ́n kọ́ síbi ọ̀rọ̀ tẹ̀pẹ́ láti di ẹlẹ́pẹ̀kùn àtẹlẹmátẹkùn àtẹlẹmárẹkùn bára rẹ̀ òkèlè láwọn má gbówó wá wa ìwọ má gbọ́ òkè bẹ̀ má gbé bí màá ránṣẹ́ sí gbogbo àwọn ènìyàn bá pátá pé ní odò ní ti gbé ó mọ kọ́kàn ni má bọ̀ bọ́ bá tó
èmi ò lè wá bá ẹ ìwọ kẹ́ ẹ bó bá mọ̀ pé obìnrin ló wà wá bá mi níbi wàá mọ̀ pé action ni ènìyàn ló bá fà. pékélé ìwọ wà lókè èmi ò lè wá bá wọn ìwọ fáre ò lè wá bá mi jẹ́ ká máa wá wa ó dáa èmi ò ti gbélé mọ́ màmá lífù nínú mi gbogbo ọmọ àwọn ìka pátá ẹgbà pé ní omi nìkan máa lífù wẹ́rẹ́kẹ́ ìwọ wà lọ màmá sùn libi ká má dé libi. ṣéèṣì olówó mi lẹ́kọ̀ọ́. ọwọ́ nǹkan ti dé o olówó èyí ti ṣe ẹyìn kí n tẹ́ gbé fún mi tó gbé inú ilé ó ń dẹ́rù bà mí ó kẹ́ yọ gbà ó wọ́n lé mi bọ̀ mo sá jáde ní bá fi ń bọ̀ síbí láti wá sọ fún yín ẹ jọ ọ ẹ ràn mí lọ́wọ́ iṣẹ́ tí mo ṣe ẹ wo onítòmí wọ́n ní ojú ń bẹ̀. yóò báyìí lọ́sẹ̀ ọlọ́kùn bá a gbọ́dọ̀ ọlọ́kùn lọ́sẹ̀ gbogbo ntábẹ́lẹ̀ bá ṣe ní bọ́jọ́ láàmú yóò bẹ́ẹ̀. ẹ yọ padà bí o ti mọ̀ o sì parí iṣẹ́. padà kọ́ máa lọ rí sẹ́tánì ó ṣe èwo ní ìdàyàn láàmú. kó lọ rí ó fẹ̀gbẹ́ tì gbọ̀nà kó gbóra rẹ̀ jìgì padà bẹ́ẹ̀ olówó ó ti padà lé. ẹ jèrè ó ti lọ gbé pọ̀ ẹ jèrè tí o gbogbo máa tó gbé fún náà ní ọmọ sí i. òsín tó bá sọ sí ọ̀gbọ́. ẹ dèrè tó bá tó fẹ́ wá ń jọ mi kí n sọ wípé wọn ìpadà arókun àbí. ìyá rẹ ló fẹ́ bù. ẹ̀rọ èbúyà rẹ o sá máa lọ ṣiṣẹ́ rẹ. ìdààmú kan ṣe tó lè ní ni wípé tó o bá gé èèwọ̀. ebe èèwọ̀ ni wípé n gbọ́dọ̀ náwó àná kí n fún yàn lówó kí n tó wá gbà padà lọ rẹ̀ kí n tó ná ẹ kò dùbà náà. ẹ ṣe ẹ kú lọ́jọ́ kan yóò bu ìyá rẹ̀ o. owó tó gbé wájú ọmọ gbé wá. wàá fẹ́ kú wọ́n ló gbówó ṣé àmà dání tó sanwó láti jọ ọjọ́ jẹ́ kí ṣé àmà lè tọ́tẹ̀ kọ́. kúnlẹ̀ síbẹ̀ owó ni ilẹ̀ farabalẹ̀. ṣáà kúnlẹ̀ mi tí ìbẹ̀rù ọjọ́ ọ̀gán sìn wàá rí ló jẹ́ ṣé àmà lówó. máa ń ṣíà ilé àfúnni ló ń jẹ máa wo bẹ̀ ọ̀daràn ẹ̀ lélẹ̀. ìwọ ni kì í dédé bínú ọmọ àlè ní fa o kì í dédé bínú ọmọ àlè ní fa o nígbà tí ọlọ́run dá mi bó ṣe dá mi ó sì fi owó jíǹkì mi mo á fi ń ṣàánú ẹ̀yìn èèyàn màá rọ̀kadà màá ra mọ́tò màá gbé fún kẹ́ ẹ fi tọ́jú ọmọ kẹ́ ẹ fi tọ́jú aya síbẹ̀síbẹ̀ ẹ fẹ́ sọ gbogbo ìlàkàkà mi lórí yín ẹ fẹ́ sọ di òfo ẹ fẹ́ fi sọ mí lẹ́nu you wanted to turn my gentility to stupidity àbí kí n má bínú bẹ́ẹ̀ wọ ọ̀ràn ẹ̀. bẹ́ẹ̀ wọ ọ̀ràn ẹ̀ jọba. bí ẹ jọ múlẹ̀ síbẹ̀ tó bá fọwọ́ kàn máa fún ẹ lẹ́dùn tẹ̀gbẹ́jọ́ máa rú lórí ẹ̀ nígbà kébè lè yẹn wọ́n kó sọ fún ọ bá mi lérí. kíni ìkùnrin àbágbé ẹ gbà mí kí ló dé bẹ́ẹ̀
yes. múlẹ̀ síwájú bàbá. láti lò sílẹ̀. ibi tí o kó owó mi dà sí ni. kò rí bẹ́ẹ̀ wá. wàá pọ̀ owó yìí lónìí wàá pọ̀ owó mi lónìí. gbẹ́pọ̀ ẹ̀ sí. sáma ẹjọ. gbèsè. wàá pọ̀ owó mi. mọ̀mọ́ tó fowó sí o mọ̀mọ́ tó fowó sí àṣírí ẹ̀ ti tú ìwọ gan fẹ́nu ara rẹ sọ kí ló fowó mi sí. láti bí ọ̀sẹ̀ bíi méjì ni mọ́tò ti bàjẹ́ ilé mẹkáníìkì mo wà sáma. fọ́nrán tó ń pa ọ́n mọ́tò ẹ̀ náà bàjẹ́ tèmi ò ní bàjẹ́ mọ̀mọ́ tó fowó sí ilé mẹkáníìkì wo wọ́n tó lọ fojú owó sòkú àná bí òkú bá ń ṣépè fẹ́ lòmíì lọ́rùn ẹ̀ ní máa tí wọ́n fi ń ṣépè fún wọn a máa fowó gbèsè sòkú irú òkú tó lọ sí ẹni ó tún máa ṣépè fún ẹni sí pé owó gbèsè ló fi sòkú òun. ọyọ ló ń pè ọ pé àná rẹ kú wá sòkòsò pé èmi àná ó tó bẹ́ẹ̀ kọ́ sá lọ ìwọ náà lè sòkú àná. lọ gba ọkọ̀ yẹn sílẹ̀ fún mi. sáma iná gbọ́kọ̀. olórí burúkú olùsí. ọ̀rẹ́ ọlọ́pàá ẹ káàbọ̀. dọ́mìlì ló ṣe mẹ́. ọjọ́ mẹ́ta. ni wọ́n fi jọ́ kan kún fún ọ. ẹ̀bẹ̀ náà ló pọ̀. ẹjọ́ ta mo fẹ́ sọ̀rọ̀ kan ta. kó mọ́dẹ̀ bọ́ sí àpò bínú yín ẹsẹ̀ mi ò. èmi. bẹ́ẹ̀ ni ta ẹsẹ̀ mi ó sì dùn mí gan-an. ó dùn mí gan-an ó bí mi nínú àmọ́ ó bí mi ò gbọ́dọ̀ má sọ fún yín ta. ẹ sọ. ẹ ta nígbà tí ẹ wá gbé ọ̀kadà ní police station mo ń gbọ́ tí ẹ ń sọ fún àwọn ọlọ́pàá pé ọ̀kadà ti yín nìkan lẹ wá gbà ẹ gba èmi o ẹ sì gba ọ̀kadà náà lọ ẹ gbà lọ tikoto láì tiẹ̀ béèlì mi rárá ẹ wá béèlì ọ̀kadà ẹ béèlì mi ó dùn mí o. ṣé tí mo fi ṣe ọ́ nù. èmi mo ní ọ́ ni ọ̀kadà tí mo ní ni mo lọ rè é gbà àbí ẹ̀ wá gbà mí èmi kọ́ ni mo ní ọ́ ọ̀kadà tèmi tí mo ní ni mo béèlì mi ò lè béèlì ẹ̀ torí èmi kọ́ ni mo ní ọ́ èmi ṣẹ̀wọ̀ orí rẹ̀ burú pẹ̀lú bó ṣe ń sọ̀rọ̀ èmi ṣẹ̀ ọ́ nítorí pé mo lọ béèlì nǹkan tèmi. ẹ mẹ́bùn. wọ́n ní yóò bí wọ̀. mọ̀ bí yóò gbà bí nu ìtọ́jú mọ́tò. wọ́n ń bí wọ̀ inú ọ̀mí ọ̀pọ̀. ẹ má bínú. irú ká mo jírí láàárọ̀ pẹ̀lú ìrìkúrì tí mo rìn ní sábẹ́. eléyìí tí òun béèrè yìí kò ní bí yín nínú kò ní jó bí yín nínú sẹ́rí ládùúgbò gbogbo àwọn èèyàn ló ti mọ̀ mímọ̀ yìí wọ́n ti mọ bí adé sí ẹ wá wọlé ẹ bá ń wá aṣọ tó dá lára àwọn aṣọ yín kébì náà máa wọ̀. kíkọ́ máa wọ aṣọ tèmi ẹ máa gbà mí o o fẹ́ kó rí burúkú rẹ̀ hàn mí nǹkan máa ń bẹ o. mo fẹ́ tún béèrè nǹkan. ìjọba àbọ̀ sọ tí ètò bí mi ni mo sọ o kọ́ ya gbé mi. kò ní bí yín nínú. má sọ o kì í dédé bínú o. kò ní bí yín nínú. n tí mo fẹ́ sọ ni pé ṣe rí ẹ ti ń gbìyànjú fún mi pẹ̀lú ọ̀kadà àmọ́ ọmọ mọ́tò wà. ọmọ mọ́tò wà. bẹ́ẹ̀ ni ọ̀kadà ò jẹ́ mi lọ́wọ́ ni ọmọ mọ́tò wà dáadáa. bẹ́ẹ̀ bá ilé gbé mọ́tò fún mi n ò ní jẹ yín lówó n ó sì máa ti dáadáa. ò kì í jẹ́wọ́ ń tòótọ́ àkànmá tó ṣe tí wọ́n fi mú ẹni táwọn ọlọ́pàá fi mú ọ. ara mi ló bù má sọ èrè méjì mo gbé ìjọba sì láwọn ò fẹ́. ọ̀fẹ́ràn owó pọ̀ ọ̀kan dùn àná o sì dọ́gbọ́n sówó títí náà roundabout náà lọ̀rọ̀ ẹ dá sí òṣì kan tó ń gorí òṣì ó ṣe yan tiẹ̀ ní. bọ́wọ́ mi bá tẹ mọ́tò yóò ṣe ń jì. òdìbò wà bá tẹ mọ́tò ni bó bá tó ṣe tí mo béèlì mọ́tò mi o tún lè pé ló ń bí ọ mo ṣe lè béèlì mọ́tò tèmi nítorí òdìdé ń gbọ́kọ̀ fún ọ nù. eléyìí ò ti máa ń la o bẹ́ẹ̀ bá ti béèlì ọkọ̀ kódà bọ́lọ́pàá bá ti mú mi bẹ́ẹ̀ bá béèlì ọkọ̀ ẹ má béèlì mi o ẹ ká gbé mọ́tò yín tọ́jẹ́ tí yín nìkẹ́ mú kó ń bẹ̀ kódà gan alára bọ́ bá pa mí sídi ọkọ̀ yín báyìí ọkọ̀ yín ni ẹgbẹ́ mẹ́bùkù mi bẹ́ẹ̀ bá rí fáàsì gan tẹ̀ mọ́lẹ̀ ẹ̀ lọ́n ti yín tẹ̀ gbọ́. ọ̀dà
máa gbọ́kọ̀ fún ẹ ọ̀túnla wá lọ́túnla wọ́n á ti ṣèwé lẹ̀. ẹsẹ mo dúpẹ́ ta ẹsẹ mo dúpẹ́ ẹsẹ mo dúpẹ́ gan ni ẹsẹ máa ṣèwé o. pé tí o sọ fún mi. ẹsẹ bóun ni pẹ̀lú ti aṣọ tí mo sọ. kí ló fẹ́ bá sọ sí. ẹjẹ ń bá yín fò sọ ẹ kó aṣọ wá kí n bá yín fò. mo ti lè ká sọ mi fún ọ fọ ẹ́ńdẹ̀nì ló ń fọ sọ mi ò lè jẹ́ ọba mi fọ sọ wo ọlọ́run yọ ọ. ẹ́ńdẹ̀nì ní wọ́n lọ́jọ́. mo lẹ́ńdẹ̀nì o mo lẹ́ńdẹ̀nì. ẹ ń pè mí ta. mi ò pè ọ́. ọdọ́gbọ́n sówó títí owó ọ̀yàdọ̀ rẹ̀ ọlọ́run lọ dá wa báyìí àfọwọ́ jìn bí wa. ẹ̀lẹ́ bọ́dà. Àdìmẹ́rù àbúrò mi. ẹ pẹ̀lẹ́. nàmàdìá. ẹ̀gbọ́n mi. ṣé akúmọ̀ mojúdi nìyẹn rí. ṣé ọ̀rọ̀ ìdúró rárá ni. lọ́nà wo ọlọ́run. lọ́nà tó pọ̀. lágbọ̀rọ̀ tí mo sọ lọ́sẹ̀ tó kọjá ẹ tún á jókòó dídí àtẹ ọ̀run lá ẹ ń wo tẹlifíṣàn ṣé ẹ bá ọkọ nílé ni àbẹ́ bẹ́yàwó abẹ́ ẹ̀sẹ̀ lójú ti báyìí tẹ́ ẹ wá kàn dá jókòó sí i. ṣé wọn fowó rán mi sí yín mi ò fi jíṣẹ́ ni àbí kí ló dé tọ́lọ̀ ẹ kàn gbúrò pé mo lówó mo ní ẹ wá fẹ́ bá mi náwó náà tán. Àdìmẹ́rù sídà wo bí ṣé o ní wò mí dára ẹ̀tọ́ mi ni mo ń wá gbà lọ́wọ́ ẹ̀. tí bàbá yín ṣe ni. thank God pé o ya wèrè o dẹ̀ o yarọ. mo believe pé tó bá jẹ́ pé o yarọ ni. abẹ́ ya wèrè. Àdìmẹ́rù tó bá jẹ́ o yarọ I'm the first person máa kọ́kọ́ pè but mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé o yarọ. now tó bá di lónìí tí mo ń béèrè pé ó yẹ kó o kẹ́ mi kó o fún mi ní nǹkan tí mo ń béèrè lọ́wọ́ ẹ̀ ó yẹ kó o máa dúpẹ́ fọlọ́run ni. bọ́dà inú yín ò dáa mo respect yín ẹ yarọ kí lẹ rò débi pé kí n yarọ èrò ọkàn yín sí mi ò dáa o kémi ò yarọ bọ́dà ọmọ àlójú tí o ọmọ dùn mí fún bọ́dà o ọ̀gá o. mo fẹ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni. barista ti kọrin ìbà fáwọn ọlọ́pọlọ ó ní òní ó gbé bùkátà wá ọ̀la mo gbọ́ bùkátà ẹjọ́ tí má lẹ́bí ni ọ̀jẹ́ lówó ẹgbẹ́ rẹ̀ wèrè ẹ lè ní tí n kó ni èèrà ni kìnní kan ni ẹgbẹ́ rẹ̀ jó oríṣiríṣi sẹ́rí olówó kan láàrin ẹgbẹ̀rún tálíkà tí ò bá sọ́ra tí ò sì mọ́nẹ́jì owó òun dáadáa yóò di ìsàwáwù yìí ni. tí bàbá mi ò bá lógún kan bàbá ẹ̀ ò lógún kan nìyẹn ṣùgbọ́n ìwọ ọlọ́run wá fi rán nísìnyí pé kó máa kẹ́ fámìlì wa mo fẹ́ kó yé ẹ wípé ẹ Yorùbá pọ̀ ó sọ̀rọ̀ wọ́n pòwe wọ́n ní ibi tí ọ̀kánjúà ẹni bá so sí làákì ká. ọ̀kánjúà wèrè ni ó lè ní ọlọ́run ẹ ló lè ẹ lójú títẹ ẹ bá tọrọ owó ojú yóò sì kórókóró bówó olówó kí ló dé. sábì sórí mẹ́ta tẹ́ fẹ́ pa mí nínú 10 million tí mo ti fẹ́ ná tán òun lè yọ mí lẹ́nu lé lórí ẹ wọ ọlọ́run wa o olórí ọlọ́kọ̀ ní gbogbo ilẹ̀ yìí pátápátá ìbá fún bàbá bó ṣe wà wọ́n sóore bẹ́ẹ̀ náà ni wọ́n sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ó ṣe fọmọdé ṣe bá gbàlagbà pàdúró rẹ tí mò ń ṣe fún yín sẹ́yìn ojú rẹ wò mí bí mo ti ń ṣe fún yín tó bẹ́ẹ̀ lẹ́ sọ̀rọ̀ mi lẹ́yìn ọlọ́run. kí ló ṣe mú wọ́n máa rò pé ń jó fún àárín kí ni ẹni sùgbọ́n òsì ẹ̀yà bò. ó rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. kí ni. a jẹ́ pé oníṣòro nù lẹ́yìn. ẹ̀yin náà wà lára ṣòro tí mo ní ìmí tún kún nìyẹn. mi ì dínà ẹ̀ but eléyìí wárápá ló ń ṣe léyìí wọ́n bí
ọlọ́run pélé yìí ò tí ì bímọ sínú ìran wa o. inú àti lè tiwa wá sí wọn dáràn ni. wárápá àbá ti ṣẹlẹ̀ nínú. àkọlé wa nù gbà tọ́lọ́hún wọ́n ní ìyẹ́sí nípa àpọ́nlé ní gègé ẹni tọ́lọ́hún fún kọ́lọ́hún mọ́ gbà àwa tọ́lọ́hún sì tí ì fún kọ́lọ́hún mọ́ fún wa àṣẹ ọlọ́hún fáwọn nù. bẹ́ẹ̀ náà sórí pírọ́blẹ̀mù tí ọmọbìnrin yìí ní tí o ní yìí. tá a jọ ń rí. mọ́mọdé tí a ti lè wo wárápá yìí but ó máa ná ẹ lówó. àfi tí wọn bá ní gbowó. àló máa ná ẹ lówó. kọ ẹ̀gbọ́n mi sínú 10 million tí mo ti ná débi kan ní tí wọn ayọ ọnú ẹ mi ò lára òfò mi bá lẹ gbọngàn bí a pọ bàbá kọ pa mo ti wo kí ni. obi. bí a bá kókó kí ni. obi ẹnìkan ló bí ẹni yóò. òkú lẹlẹjà tàtẹ ìtúndé ládé yóò bẹ owó lásán ni mo ṣe pẹ́ tí mo sọ. Hello dáàdì mi. Ẹ wo ọmọkùnrin ṣe ló fìyà jẹ mí o. Ṣé ló ń ṣépè fún mi lójoojúmọ́ ló bẹ̀rẹ̀ sí ní máa nà mí bó ṣe ń bú mi ló ń bú mọ́ mi. Kí ló ṣẹlẹ̀? Ó kàn fìyà jẹ mí ni àwọn ó ti sú mi o. Filẹ̀! Jẹ́ kó nà ẹ́ flat. Now, mo ń lọ sí club tẹ́lẹ̀ ni. Mi ò ìlú ọ rárá. O ò tí ì rí display. Kí ni mo lù lára rẹ̀? Mi ò ná ọkọ máa ń fàyàfà. Tẹ́mi bá mọ̀ pé irú rẹ̀ ní wọ̀tún ẹ̀ kí á gbé lọ sí sùn káwọn èèyàn máa wá fowó wò lèmi fine boy. Èmi adùn máa dán. Eré yìí funfun bíi ike. Ẹni tóbìnrin ń powó bẹ̀bí kó jọ́kọ̀ òun. Èmi ni mo wá fẹ́ rú ẹ̀. Mo dára. Mo mọ̀ sí ìyàwó fẹ́ o. Mo wá gba owó pọ́kù lọ́wọ́ wọn. Ìwọ wá mú ẹnu òsì ọ̀n fóòmù bàbá rẹ̀. Bàbá wèrè wo lọ ní? Sọ ní bàbá tó dàbí edé hùn. Bàbá ìyá ẹ lọ́lójú edé kì í ṣe mi. Bàbá ìyá ẹ ò ní olójú edé. Béèbó ni wọ́n ní. Bí àfin ni wọ́n ní. Bí bòròró ni wọ́n ní. Mi ò tiẹ̀ mọ̀ wọ́n tún jẹjà sáwá lójú mi. Ìyá rẹ̀ onídìí wíwọ́. Ìyá rẹ̀ ti rìn gbígbà tí èèwọ̀ ha sí wọn tán. Ṣé ìyanu? Orí ẹ bàjẹ́ ìyàwó tèmi lórí bí awọ́dì ìyá ẹ mọ́dà ìyá ẹ lórí bí awọ́dì lórí kùgbùkùgbù bí awọ́dì ọláwọ́ sà now ilé ọmọ mi yẹn a lọ sí club mọ́ tọ̀ntọ̀ntọ̀ntọ̀ntọ̀ ilé ọmọ mi yẹn olórí burúkú ìyàwó tèmi bí awọ́dì ilé bàbá ṣùgbọ́n ọkọ ọmọ mi yẹn wèrè yẹn ìpẹ́rẹ́. Lórí ìgbó ààrẹ ṣé mo mọ̀ pàlà acrobatic ni ọ́ ṣé mo mọ̀ pàlà acrobatic ni ọ́ ní wọ̀tọ́ ẹ pé ń gbà mí tọ́ bá dé ìsúlẹ̀ báyìí tí nǹkan náà kàn gbọ́ tí ó jẹ́ ọmọlẹ̀ tó lẹ́ẹ̀kan náà ṣé ọmọ kí mo lójú àánú àátàn adórí bẹ́ẹ̀ dà túmọ̀ sílẹ̀ ọkọ̀ dídí náà mọ̀ ń lọ́wọ́ ní mọ̀ rí ọmọlẹ̀ ṣẹ́ṣẹ́ tí mo gbà nú. Ibi wọ́n wọ́ báyìí. Ọ̀rọ̀ burúkú ló máa ń sọ yìí wọ́n máa ń yìí. Ọ̀rọ̀ burúkú ló máa ń sọ yìí. Kò burú. Tí o lè fẹ́ yẹ ẹ̀. Ìdí ẹ̀ wọ́. Mo ti gbọ́ dáàdì mi tó fẹ́ wọn yẹn, àwọn yẹn wọ́n gọ̀ àbí. Wọ́n gọ̀. Ọlọ́run ajá fún yín. Dáàdì mi ọmọ kan ní ẹtì dé ẹwọ ọlọmọkùnrin kò sí kan tí o sọ tán kò sí ibú tí o bu yín tí o bu mọ́mì mi náà ọmọkùnrin jàtìjàtì wàá rí ọ. ọmọ tó ṣẹlẹ̀ pa fóònù ẹ̀ torí pé ó ti ẹ̀dá bẹ́ẹ̀. gbogbo ọ̀rọ̀ tí ẹranko yìí sọ pátápátá òun ni mo gbọ́ tó sọ wípé èmi dàbí edé
ìyàwó mi ó wá rìn kọ̀ǹgúrú báyìí. jẹ́ kí n sọ kíní kan fún ẹ. wò mí dáadáa o. mo dẹ̀ mọ̀ mo gbé e sórí waterbed ó wá jà látòrí waterbed ó wá bọ́ sílẹ̀ lẹ̀ aṣọ́mọlẹ̀ ni ẹ tí wọ́n tẹ́ni fún. ẹ sà tẹ́ ń sọ báyìí bí àwọn tí ń ṣeré nù tẹlifíṣàn kí wọ́n gbórúkọ rẹ̀ tí bí oníkùnbíkun pẹ̀ntọ́n jíde kò sọ́kọ́ ẹ náà ń ṣe bẹ́ẹ̀ ẹ ṣe bí àwọn tí ń ṣeré nù tẹlifíṣàn ẹ múra sí ẹ á fẹ́ mi á sọ. 10 million naira. 10 million náà mọ̀ ìjọ yìí lójú èló lẹ fún mi 10 million naira péré tí mi ò ṣáájé kọ gbà lọ́mọ tó ẹgbẹ́lẹ́ lọ́wọ́ tí mo mọ wúrú bùkátà tí mo ń gbọ́ lórí rẹ̀ tó yẹ kí n gba 30 million lórí rẹ̀ tó ọmọ ìdájọ́ yọ gbígbà wọ́pọ̀ what is Salefas revolution tí ọmọ bì ọmọ sí revolution bẹ́ẹ̀ àbí òye sí bẹ́ẹ̀ tó o bá jẹ́rú ọmọ tí a fi ń tọrọ sẹ́rù bàbá rẹ̀ ló ń fi ọ̀sẹ̀ sádàkà owó wo ni ọba ní tọ́ tí mo wá rọ́jú èmi fine boy èmi tí àwọn ọkùnrin tí a ń wá tí obìnrin wá káàkiri tí a ń dùn mo wá bá wọ̀ tó o bá rí àwọlé mi gan ní nǹkan tí ó fi ṣe igẹ̀ wọ́n gbé ọ̀pọ̀ síbẹ̀ ní nǹkan tí ó fi ṣe ìdí ó dúró bẹ́ẹ̀ tí ó lè rẹ̀ ọ́ tó sì ní jábọ̀ kí á lò ní gbogbo ọ̀bùlọ̀kọ̀ sí mi. filẹ̀ ọmọ ìjọ bẹ̀rẹ̀ ni jẹ́ sọ kíní kan fún ẹ 10 million naira ó dàbí ìgbà tí èèyàn bá mú kọ́ọ̀pù tó bu omi nínú omi òkun ló jẹ́ sí mi ṣùgbọ́n ìwọ ọmọ ìjọ bẹ̀rẹ̀ ni ẹ ọ̀bọ lágídò ni ẹ. káàmù àwọn ọ̀fẹ́ wo nǹkan tójú mi ó rí ni tí n bá gba 50 million lọ́wọ́ ìgbà kò tó ìjọ mélòó máa fi ná 10 million tẹ́ gbélé lọ́wọ́ tó lórí burúkú ìyàwó tí mo gbélé tí wọ́n tún á fi mí ṣépè ní mo tún rọ́jú náà ni ń bú mi wọ́n tó dàbí kárí tàbí náà ń bú mi. tí o bá tó fi ọwọ́ kan ọmọ mi ẹ pa mi gbomi dáadáa wàá pẹ́ lẹ́wọ̀n bẹ́ẹ̀ ọ̀bọ. sọtàn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ẹ bá wọn yẹn lọ Ọbásanjọ́ lọ ẹ̀wọ̀n nígbà tí ó di sóríire ni bí mi gan bá lọ ẹ̀wọ̀n tí ń bà dé bí ìjọba wọn ìjọba ẹ lọ. tí o bá tó fọwọ́ kan ẹ. ẹ sà 10 million tẹ ẹ sọ láti lásán èmi gan 30 million mo fẹ́. wọ́n dára. ṣé dáàdì mi ẹni tó fọwọ́ kàn. sórí wọ ìyàwó ní sinapẹ elérò lọ́rùn sórí wọ nǹkan tí ń fojú rẹ̀ rí ni wọn kò fi oorun wọn fi jẹ oúnjẹ sọmọpọ láìkẹ ọkùnrin gan bó ṣe rí jálajàla iná ló láìkẹ ọkùnrin àmọ́ wọn wà ṣe kísà fún ọ. Jésù Kristi Olúwa wa ẹ̀yin Olúwa lógo ẹ̀yin Olúwa lógo praise the living God. ṣe gbogbo ọ̀rọ̀ nínú ìwé mímọ́ ni Bíbélì sọ oríṣiríṣi ọ̀rọ̀ fún wa nípa ọ̀rọ̀ Ọlọ́run ó tún fi ọ̀rọ̀ fi gbọ́ wa ẹ gbọ́ ìwé mímọ́ sọ fún wa nípa ìbọ̀wọ̀ fún àwọn òbí ẹ gbọ́ kí ẹnìkan kó ka ìwé òwe orí kìíní ẹsẹ̀ kẹjọ fún wa. ọmọ mi gbọ́ ẹ̀kọ́ bàbá rẹ̀. yes. kí wọn kó má ṣe kọ òfin ìyá rẹ̀ sílẹ̀. very good bó ṣe kà á nìyẹn. ó ní kí a bọ̀wọ̀ fún ìyá àti bàbá. ẹ gbọ́ kẹ́nìkan tó ka ẹsẹ̀ kẹwàá fún mi. ó wí pé. yes. ọmọ mi. ìwọ ọmọ mi. bí ẹlẹ́ṣẹ̀ bá ń tàn. bí ẹlẹ́ṣẹ̀ bá ń tàn ẹ́. kí wọ́n má ṣe gbà. ọmọ mi bí ẹlẹ́ṣẹ̀ bá ń tàn ẹ́. ìwọ má ṣe gbà. tó bá rí ẹlẹ́ṣẹ̀ tó ń sọ fún ẹ pé ọ̀nà rí àmọ́ kò nìṣó níparun má tẹ̀lé. ọlọ́run ní jẹ́ kí wọ́n fọ̀nà parun ẹnì kankan. ọlọ́run á dúró tì í. ọlọ́run á jẹ́ kí àwọn òbí yín kán lè ṣe gẹ́gẹ́ bí òbí fún yín. Àlàáfíà fún yín. Àlàáfíà fún yín. Ẹ ǹlẹ́ o. Ẹ káàbọ̀. You are welcome, sir. Ẹ ra sà. Ẹ ǹlẹ́. Ẹ ra sà. ẹ ṣeun chief
inú mi dùn láti fi olùṣọ́ àgùntàn wa ẹ̀yìn àwọn ni wọ́n máa ń fi oúnjẹ ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa nínú ilé yìí. adúpẹ́ inú èmi gan dùn mo ṣe báyìí pàápàá ń gbọ́dọ̀ pé ilé yìí ti dúró gẹ́gẹ́ bí church. no sir. ẹ wo àwa ni èèyàn Ọlọ́run tí à ń fọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wọn. ẹ ṣe báwọn ìjọ náà ló dóko yìí. kì í ṣe ìjọ náà ni àmọ́jọ tún wá kọ́ tán yẹn èmi ló lórí inú ilé yìí pásítọ̀ wa tí wọ́n ń fi ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá rè àwọn ìyàwó mi rè àwọn ògo tọ́lọ́run fi ta mí lọ́rẹ àwọn ọmọ mi nì èmi mo bí gbogbo wọn yìí. ọmọ yín rè. pátápátá. pásítọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ kò ṣe Olúwa ẹ kò ṣe Olúwa ẹ kò ṣe Olúwa. Olúwa kò ṣe. December bí kí lẹ pera yín. December èmi. kò sígbà ní fi January náà kàn. mo ti bí January. ẹ ti bí January. bí wọ́n ti wà yìí ní ìsìn báyìí oṣù wa tẹ̀léra wọn pẹ́pẹ́. ẹ ní sùúrù ọmọ ẹ̀gbọ́n ní àbọ̀mọ̀ àbúrò. ara èmi ni mo bí wọn fúnra ara mi o. ẹ̀yin lẹ pamọ́jọ bí pẹ́pẹ́ yẹ báyìí. December àwa gan tá a ní lárí tá a lówó tá a déèyàn pàtàkì ṣáà lè pamọ́jọ báyìí ẹ gbọ́ tí Yorùbá sọ pé ọmọ bẹ̀rẹ̀ ò sí bẹ̀rẹ̀ ni wàhálà lẹ kó bára yín bí ọ̀pẹ bá rẹ̀ rù tó bá ti pọ̀ ju ọ̀pẹ òun ò wò lulẹ̀. ẹ kàn sọ náà ni pé ọmọ bẹ̀rẹ̀ ò sí bẹ̀rẹ̀ ṣé bára èèyàn bá mí ńkọ́. sára tàwa ò mí ṣé tàwa ò mí ìmíkùmí ní mi ò bí bá mi ẹ̀ ní mọ̀ bẹ́ẹ̀ ṣe ṣe. ẹ jọ sá ṣé rí ìwé mímọ́ gangan jẹ́ ká mọ̀ ó ní ẹ máa bí sí kẹ máa rẹ̀ sí kẹ máa gbádùn lórí ilẹ̀ tí Elédùmarè bàbá tó dá yín sí. ìgbáyùn kí yóò kọ́ lówí o yìí ṣe rú ètí bàbá tí ò rí nǹkan jẹ ìlú kó kalẹ̀ yìí o bí bá ṣàwọ̀ àtà ń bẹ̀ fún un sóun déèyàn gidi ni àbí ọ̀sán mọ̀ pé ńgbà wá wà ló ń bẹ báwo ọba sí àtọ́mọ tó ń wọn ò sí má nìyẹn. Ọlọ́run ló fi gbogbo wọn ká mi bí wọ́n ṣe wà ń bíbá yìí nìsín ẹ̀rí gbogbo wọn láti January gbogbo January. sá. ọkàrí. January ni February. sá bàbá mi. March. April. sá. May. sá. June. sá. July. yes sir. August. sá. So ti lo oògùn ẹ láàárọ̀ yìí. bẹ́ẹ̀ni sá. Ó dẹ̀ wà ókè dáadáa. bẹ́ẹ̀ni sá. Very good. September. sá dájú. Ǹjẹ́ wọ́n rántí gbúwèé dá tí mo ní kó mú síbi kí náà? bẹ́ẹ̀ni sá. Ó tọ́jú ìwé yẹn dáadáa. bẹ́ẹ̀ni sá. Very good. Sẹ́rí October. èmi ni. Mama wọn nìyẹn. Ìyálé. Alárùbùtù October ní jẹ́. November. ẹ sà. Ẹ̀rí igi àjàpúpá èmi ni mo fẹ́ ìyàwó mi ni èmi ọkọ wọn wà ní December. ẹ ti sọ bẹ́ẹ̀. December ni mi ìdí ò lábùlà. ẹ̀yin mọ̀mọ́ ẹ kú ìtọ́jú àwọn ọmọ. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi fowó èlé tọ́jú àwọn ọmọ ẹ bá fẹ́. ṣùgbọ́n mo gbà ẹ máa sinmi díẹ̀. pásítọ̀ ẹjọ́ sàtẹ́kì ti pẹ́ nǹkan wọn ń dà sí mi. rárá o kí wọ́n máa sinmi. ilẹ̀ kan máa sinmi ẹbí bàtẹ́ nǹkan wọn ń dà sí mi. ìdákọ̀ àní kí wọ́n máa sinmi ọ̀yà kó yé wọ̀ náà àwọn tá a ní láàrí gan sóbẹ̀ máa sinmi lọ́dọ̀ wa. ọlọ́dọ̀ ìwọ ni. no ẹ sà ṣe rí lóòótọ́ òṣìṣẹ́ Olúwa làwa àmọ́ àwa ti gungi kọjá gbogbo ètò ẹ̀fẹ́ ṣe yẹn ẹ mọ ìmọ̀ràn tí bá gbà yìí kọ́lọ̀ kó gbàdúrà yìí ṣe rí irú owó yìí ẹ lọ fún àwọn aláìní bí àwọn bí arọ kẹ lọ fi ṣètọrẹ àánú. God bless you. ẹgbẹ́ ìsọtọ́rọ̀ fún àti pásítọ̀ àtàfà àmọ́sálásí gbogbo lọ́lẹ́tọ̀ àti máa gba ẹ̀bùn.
ọ̀rọ̀ wọn yé mi ẹyẹ ní ètùtù yé bẹ́ẹ̀ tí ń wò wọ́n ìwọ̀n máa ti jù bẹ́ẹ̀ bá ti lọ tán ní ìsìn báyìí wọ́n máa dù tó dọ̀ mi mọ́ mi lọ́wọ́ ni n tí ń ṣe wọ́n ni pé bíi kẹ̀mọ́ kó sí lálọ́ bá a gbé o tàbí kí wọ́n dì sínú bàbá wọ́n gbà lọ́wọ́ tè. ó ti yé mi kò yé mi sà. ẹsẹ wọn jàre sí ẹsẹ mo dúpẹ́. olúwa wò yín olúwa wò yín ẹ̀mí sọ́kù ẹ máa sinmi o bàbá ọlọ́wọ́ wẹ́rẹ́ sinmi. ẹ̀wọ̀ eléyìí pupa ó ní àmọ̀ sọ́nù ó ló tún wà lára díẹ̀ ẹ̀dá máa ń gbọ́ ẹgbọ́ ègbé ni fún èṣù àti fún iṣẹ́ ọwọ́ ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan náà ẹ tún bá mi ka orí kìíní ẹsẹ̀ kẹwàá yẹn lẹ́ẹ̀kan sí. ó wí pé. ọmọ mi bí ẹlẹ́ṣẹ̀ bá ń tàn kí ìwọ má ṣe gbà. ó ní bí ẹlẹ́ṣẹ̀ bá ń tàn ẹ́ kí ìwọ má ṣe gbà. ṣe rí ìwé mímọ́ ní ìgbéni fún èṣù àti fún iṣẹ́ ọwọ́ ẹ̀ gbogbo nǹkan kí nǹkan tí èṣù bá fẹ́ ṣe ọlọ́run ọba àṣẹgun fún yẹn. àmín. ẹ dákun pásítọ̀ mo bẹ̀ yín lórúkọ ọlọ́run sẹ́rí ṣífù tí wọ́n lọ tán nísìn mo fẹ́ kẹ́ ẹ máa bá mi fi àdúrà ràn wọ́n lọ́wọ́ kí ọlọ́run jọ nínú àánú rẹ̀ kó máa bá mi ràn wọ́n lọ́wọ́ kó máa rí ṣe o flat. ṣe rí èyí tí kò yé yín ó pọ̀ ju èyí tó yé yín lọ. ṣe rí ilé ayé wọn ti fi owó ṣe oríṣiríṣi nǹkan tó ń wọ́n náà fi owó ṣe wọ́n á fi owó ṣèkà wọ́n á fi owó bàlújẹ́ àmọ́ o ìfẹ́kùfẹ́ ayé má jẹ́ kó fẹ́ wọ o sórí. mo rí àwọn ọlọ́pàá mẹ́ta kan tí wọ́n ti gan mọ́ oko obìnrin ibẹ̀ mo ti ń bọ̀ yìí. ọlọ́pàá mélòó. àwọn mẹ́ta ni wọ́n kó ogi dání báyìí lára igi obìnrin wọ́n dẹ̀ ti gan mọ́ bẹ́ẹ̀. orí ọlọ́pàá. bẹ́ẹ̀ni. wọ́n wà níbi oko obìnrin. àwọn mẹ́ta náà wà bẹ́ẹ̀ pẹ̀lú igi lọ́wọ́ báyìí wọ́n ti gan mọ́ oko obìnrin. wọ́n ti máa bẹ̀. kò ní láti jẹ́ ọlọ́pàá gidi bóyá wọn fake police. ọlọ́pàá tí wọ́n ní ọmọ mólè sóò náà ní àtúwọ́n lọ bí oko bíi tèmi tí wọ́n máa lọ rèé ka ọwọ́ agamọ́ bẹ̀ gíga tí wọ́n gamọ́ bẹ̀ wọ́n ń jìyà ẹ̀ṣẹ̀ wọn ni mo sì ń lọ síbi kan ni o. ó yọjú sí wọn. mi ò lè lọ báwọn mo gbọ́dọ̀ tiẹ̀ lọ bí tí mo ń lọ kí mo dé ná kódà kó tó di pé mo lọ màá wọlé padà màá kàn wọ́n mọ́ bẹ̀ bọ́tún la mo bá tó débẹ̀ wọ́n máa di ẹ̀ṣẹ̀ wọn. kó tó lọ́jọ́ mẹ́ta ń bẹ̀ wọ́n á kú. ó lè ní ẹnu dènà wọ́n náà ti kàn mọ́ máa bá tẹ̀ lọ wọ́n di ẹ̀ṣẹ̀ wọn ni mo lọ kàn wọ́n mọ́lẹ̀ ni. ìwọ wá tiẹ̀ wákàtí ọ̀dọ̀ rẹ̀ kan ìdí ìmọ̀lẹ̀. ṣé wọ́n rí kúlà tó ń gbé lọ yìí bá ń dá padà fún ìyá Ṣẹ́gun torí kò sí tí ò fẹ́ nu ẹ̀ sọtọ́ lórí kúlà tó yá ni gbogbo èèyàn ló mọ̀ pé yá ni kúlà wá dákun ọkọ mi jọ torí Ọlọ́run má pẹ́ o ṣé mo pínlẹ̀ ti ṣú wò ó Fọlákẹ́ ṣé mo pínlẹ̀ ti ṣú ó gbọ́dọ̀ pẹ́ o mo ti gbọ́ dàbọ̀ ọkọ mi. Olúwa ni olùṣọ́ àgùntàn. Olúwa ni olùṣọ́ àgùntàn. Kí ni mo wí? Olúwa ni olùṣọ́ àgùntàn. Èmi kì yóò ṣaláìní. Èmi kì yóò ṣe aláìní. Ó mú mi ọmọ nípa ọkọ̀ tútù. Ó mú mi lọ nípa ọkọ̀ tútù. Ó tu ọkàn mi lára. Ó tu ọkàn mi lára. Bẹ́ẹ̀ni tirẹ̀ rìn ní forífojì òkú. Ó mú mi lọ sí ipa ọ̀rọ̀ òdodo nítorí orúkọ rẹ̀. Àwọn oníbẹ̀mí ti ẹ̀rí forífojì òkú. Bí èmi ti ẹ̀rí ní àforífojì òjijì ikú. Èmi kì yóò bẹ̀rù ẹni. Èmi kì yóò bẹ̀rù. Nítorí pé Olúwa bẹ pẹ̀lú mi. Kí ni mo wí? Nítorí pé Olúwa bẹ pẹ̀lú mi. Thank you. Kó lẹ̀ síbẹ̀. Ní orúkọ Jésù. Àmín.
bàbá tí ọmọ ẹ̀mí mọ́ kábíyèsí ọlọ́run ọba tó pọ̀ níta agbára ṣẹ́gun fọmọ ẹ̀ gbàdúrà dúró tì í yẹ ẹ gbàgbé gbàdúrà rẹ̀ abẹ́lámọ̀ ti kú. ẹ ó kú kádọ́kù. kò sẹ́ni ó pa ọmọdé òmùgọ̀ ẹ̀nà sọ́ọ̀rì má jẹ́ kí ẹni ọlọ́run gba rẹ̀ ṣẹ̀ sí olúwa ara àwọn àmì iṣẹ́ tá a ṣe yìí rèé. Now, Eli Jalaski. Owó tí mo kọ̀ láti gbà ta kó fún ẹ, ta ni kò lọ tọ́jú ẹ. Ṣé bẹ́ẹ̀ ti lẹ́ẹ̀fẹ́ ẹ̀dú ti jù ú? Ńgbà tí mo ní mi ìgbowó ẹ̀dú jù ú, ó dùn kí ni? Mi ì tí gbọ́. Ẹ ti sọ pé ẹ̀fọ́wọ́, èmi ti lò ó mọ́ gbà. Àánú ẹ ṣe mí eléyìí òjòwò tó ń lò mọ́ gbà bẹ́ẹ̀ yàn lo eléyìí mọ́ gbà wọ́n á fi sọ́gbẹ́ wọn ni mo ní owó tí mo kọ̀ tí mi sọ fún ẹ pé ò gbọ́dọ̀ nà lọ́kùn wa. sẹ́yìn gẹ́gẹ́ bí ẹ̀yin ènìyàn ọlọ́run ti bá mi sọ̀rọ̀ èmi kì í tàpá sí ọ̀rọ̀ tí àwọn ènìyàn ọlọ́run bá mi sọ. That is it. torí pé èmi gangan tẹ́ ń wò yìí mo kàn dí báyìí ni mo mọ Jésù gan ju ẹ̀yin gan lọ. What nonsense kí ni gbogbo nonsense tó ń sọ yìí àbí nítorí pé à ń ṣe gbìn. wọ́n mọ Jésù tá a wà ní. bí mo ṣe gbà ń jọ sí bí a ṣe dì í gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe wà. Good English. bàbá lọ kó wá fún mi báyìí. olùgbàlà ní bàbá wa olùgbàlà ní ọmọ rẹ̀ olùgbàlà ní ẹni mímọ́. bàbá olúwa ilẹ̀ òkè kábíyèsí bàbá ìwọ ló pè mí o udẹ ti sọ tẹ́lẹ̀ pé ò ní pọmọ ẹ fún yàjẹ bàbá má pè mí fún yàjẹ iṣẹ́ ló tún délẹ̀ ìwọ ló ní kí n máa ṣe. This is not the first miracle. àṣefalára talára yanjú àṣe fún ajérò tajúrò bàbá ọ̀rọ̀ ọ̀gbọ́n àga ló wà pẹ́ndì yìí o. bàbá mi ẹ gbọ́wọ́ iṣẹ́ mi lógo káyé má bèrè pé bí ara yìí ẹjọ́ sà ọlọ́kọ̀ bùkún ẹ̀ owó náà rí bí a ṣe dì síbẹ̀ rí. kí ni ẹ gbà. ẹwọ kí ló jà mí sọ fún ẹwọ arákùnrin má jẹ ń gbá rẹ ṣẹṣọ lọ́hùn. ó dà báyìí sórí owó yìí wàá wá lọ kó fẹ́ tó gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀. wọ́n ń gbowó lọ́wọ́ mi. wọ́n ń gbowó lọ́wọ́ ẹ̀ báwo. wọ́n ń gbowó lọ́wọ́ mi báwo. àní wàá wá owó kún èyí tó wà lọ́wọ́ ẹ̀ yìí á pé owó ọ̀sẹ̀ kan wàá wá lọ dá padà síbi tó ti ṣiṣẹ́. èmi ò gbaṣẹ́ lọ́wọ́ ẹnìkan installment ni mo gbà. èmi mo gbaṣẹ́ installment tó gba installment lọ́wọ́ ẹ̀ wàá dá owó yìí padà síbi tó ti wá Jésù Kristi Olúwa wa. àfi tó bá kàn jẹ́ pé bóyá ilẹ̀ fẹ́ ka mọ́jọ́ kan kò sí nǹkan kan lọ́wọ́ rẹ̀ rárá èèyàn máa gbà bí ìparí ọ̀sẹ̀. ìparí ọ̀sẹ̀ bí dọ́wọ́ bí sátidé. Olúwa ṣeun mo máa sọpẹ́. wo ilẹ̀ ti ka mọ́. wọ́n tún wá rí sátọ́dé tiẹ̀ tí wọ́n nìkan tó máa dá lò Ọlọ́run á ṣe fún ẹ. ọ̀dà ó gbọ́ bẹ́ẹ̀ ti wí má sì ṣe bẹ́ẹ̀ ti sọ. Eli Ragolis water Jara Stafara. Eli salt water ever water pure water water bottle cold one shielded. nǹkan máa ń bẹ́ẹ̀ o jálajàla ẹ wo owó rèé kándù rèé ẹ sọ bá tiẹ̀ ti ṣe kándù yìí pàápàá bá a sun jẹ ni o bá a ṣe kan ni ẹ tiẹ̀ sọ fún yàn àmọ́ sá mo mọ̀ pé ìbùkún ti wọ̀ that shall be the bless is a blessing. bàbá àbọ̀kànlá làbáṣọ mi bàbá àbèjì àbínú bàbá ọlọ́mọyọyọ àmàríọ̀ bàbá ọlọ́mọyọyọ
bí bàbá àbèjì ni bí bàbá àbẹ̀fà ni ọlọ́mọ pẹ́pẹ́ yẹ lèmi sámọ̀ sí March February àbíkúlẹ̀ àwọn ọmọ tiẹ̀ ìwọ ni bàbá December. èmi gangan ni December sẹ́rí àwọn ìyàwó mi ni November October àti November nínú èmi mo bí ọmọ láti January títí wọ September. tó ń bá tó wá pè ní bàbá January to December. ẹ bá wá pè mí ní bàbá January to December níbi ara mi. ó ti tán bàbá January to December. ó dàgbà lára àwọn mi kékeré pupa tí mo fi hàn yín jọ sí. ó tún ti fẹ́ àkùbá yìí. òkú tẹ́bí yẹn tẹ̀sí ń bọ̀ pẹ̀lú oṣù tó ń kọ́ ọ̀rọ̀ ẹ̀mí ń yà mí lẹ́nu. ẹ̀dùn lé ìyàwó ọ̀kan kúnlẹ̀ ojú tó bó ṣeṣe ó tún lọ́kàn tó fẹ́ra kù. ilé ìṣèdè lọ́gbọ́nú ìyàdó gbọdọ̀. ọlọ́run ló fi hàn fún mi. bàbá January to December àmọ̀rí ọ̀sẹ̀ òsì. tí mo bá wà ní pé nípa ọ̀rọ̀ owó tí mo náà wá ń san owó ìsọrímẹ́ǹtì tí mo náà ń san yẹn ẹni mo tó mú wà. ọ̀sán báńkì òní sátidé mo sì fẹ́ jẹ gbèsè ìlọ́mọ mi kan wúkọ́. ọlọ́run yọ ọtọ́ ìlọrin fún owó mi tọ́jú kọ rẹ̀ ikọ́ ìnùbà pé ó pa. mo sì fẹ́ pa. lónìí 28,000 ní. àwọn ọ̀ràǹdà àtàbà ilé ìfẹ́ gbà nílé ní nígbà mi lọ sanwó sí báńkì ibi máa kó sí tí nípa fi ṣe sàrà àtàrí. báwo ṣe pé wọn ò sí báńkì lónìí sátidé náà ni wọn ò sì fẹ́ mílíọ̀nù wàá fẹ́ kó di gbèsè bọ̀ ńlọ́rùn kó tó di Monday. ìlú ò tẹ́ fẹ́ ọdẹ gbèsè náà. pásítọ̀ mi ó tẹ̀ ní kí yín. ṣògbówó ojú omi. bẹ́ẹ̀ kọ́dà ẹ̀ tí mi dé kọ́wú rí ọ̀dọ̀ mi lọ́wọ́ tó ti gbà lọ́wọ́ mi. ó ti mọ wá pásítọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ń bá mọ̀ ní bàtà owó sínú ẹ̀dúnlọ́pù ń gbà fún. ìtì ń fẹ́ nù nǹkan àmọ́ afẹ́ mi kébi kéèyàn fi sínú ẹ̀ẹ́dúnlọ́pù ní kéèyàn fi sínú bí bàbá àgì tí ń wù wọ́n nù. fúnra ẹ̀ ló bèrè owó tí sí ìfowópamọ́ owó ìdàgbàsókè ìjọba aláàbẹ̀ àkọ́tà ló ní mú àgàdé ló bá gbà. ẹ̀ẹ́dẹ̀ ti bí. 28. bẹ́ẹ̀. ẹ ṣeun mo tún bẹ́ẹ̀ bọ̀ ẹ ṣe mo. Hello, Òkété, èmi ni o, bàbá, ajílẹ̀ àwọn olórí àgbà ní sọ̀rọ̀, ìkàdé o, wọ́n wà dé o. Ìkàdé o. Ẹsẹ̀ ò sí gbé mọ́. àìsíra àrùn olówó àgbà ǹjẹ́ sókèrè kò sí dìde. ẹsẹ̀ ti lọ. ẹsẹ̀ ò sí gbé. ó ti gbowó àná. owó àná bò. ó ti kówó fún èèyàn tí wọ́n á kówó náà padà fún. mo ṣe kówó kan lọ́wọ́ ọlọ́kọ̀ mi kan ni. wọ́n ti kó bá ó ti fún ọ lówó tẹ́lẹ̀. mo fún ọ lówó ní ndòní. wọ́n ti kó bá ọ. kí ló ń sè. kò sóògùn fún mọ́. kí ló ṣe. gbogbo oògùn tó ṣe ti bàjẹ́. ẹ ti rí. ṣé wọ́n ti mú kó fún ọmọ kó fún mi. wọ́n ní kó padà wá fún ọkùnrin apárí kó bá mi. bàbá January December kó bá mi January to December sọmọ ọmọ rẹ náà nà ó fi tiẹ̀ kó bá mi àwọn ọmọ tiẹ̀ kó bá tèmi náà ọ̀ràn dé ó dá ojú mi fún padà ìbò ní.
ṣé criminal wọ́n torí pé mo wá bí mo wá sí ẹ̀wọ̀n kọ́ máa pè mí ní criminal. kí ni bá a ṣe. sáà ṣẹfẹ́ gbọ́dọ̀ tó sà ẹni tí ó mú wá sí bíbá ọ̀dà tó fún wa ni wípé anybody tó bá yọjú láti wá béèlè ṣe ní ká la òun náà mọ́ ni. àkíwá lè ṣe ètò rẹ̀. he's a bloody criminal. lọ́nà wo ẹ̀rọ ṣẹ̀tọ́ṣẹ̀. kí lè ṣe. ó dùkú bàbá olówó ní 10 million naira. 10 million naira. Yes, sir. Is it not a bailable offence? It's a criminal offence. That is fraud. Ẹ máa béèrè ọ̀rọ̀ yẹn pa ẹ máa béèrè ọ̀rọ̀ kẹ́ tó máa ṣèdájọ́. Wọ́n dún ní kì í ṣe fraud náà bẹ̀rẹ̀. A business transaction náà bẹ̀rẹ̀. Eléyìí ọ̀jẹ̀ tuntun. Àwọn tó dé èèyàn pàtàkì ńlẹ̀ yìí wọ́n ti wà nínú ibi tí mo wà yìí rí. Lọ́sí lè yàn tàtà lù yìí. Ó sì. Yes, sir. Ẹ̀bùsẹ̀. Kí ló ṣẹlẹ̀ lé? Ẹ káwọ̀ sá. Bàbá yìí ni wọ́n wá sà, wọ́n fẹ́ bèèrè ẹni tí a ti mọ́lé ẹ̀ sà. Mo sọ fún wọn sà pé ọ̀dà tẹ fún wa ni pé anybody tó bá yọjú tó ká la òun náà mọ́. Ó sì sà ó ṣẹlẹ̀. I must tell you the fact. Ó ṣẹlẹ̀. I'm sorry sir. Laconically, I told you. Mo sọ fún ẹ, mo ní anybody tó bá wá sí ibi láti wá béèlì criminal yìí àtòun àti criminal kẹsàn-án ni wọ́n. Ṣé mo pààyàn ni àbí mo pàdíyà kẹ́lẹ́bí wá sọ fẹ́ ẹni tọ́ba wò mí ẹ ti wọ́n mọ́lé sátìmọ́lé jẹ́ tuntun ni ẹgbọ́n mi tí a bá sí ìmọ́lé ẹgbọ́n bẹ̀bẹ̀ o ẹ sábà pọ̀ bí. wọ́n sẹ́wù. wọ́n jẹ́ tuntun àwọn tó jù yìí lọ tó dẹ́gbẹ́ bàbá yìí tí a jù yá yìí lọ wọ́n ti sẹ̀wọ̀n ní jáde sóríire ní ẹ̀wọ̀n tẹ́mi ṣe ní ẹ̀wọ̀n àlàáfíà ẹ̀wọ̀n dẹ̀ra ni nígbà tí n bá jáde tí n bá lè jáde ẹ̀rẹ́ orí nǹkan tí ń bì. Let me tell you, you are wasting your time. Oh, see. Lámọ̀ máa jẹ́ ìyẹn. Ẹ̀jẹ̀ àṣẹ́jọ̀ ọ̀rọ̀ yìí àmì kébìlì. Ṣé 10 million naira tí mo gbé fún ọba pínlẹ̀. Lọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀tì ó lè ńlá rẹ̀ tí wọ́n bá fẹ́. Lọ́sẹ̀kù. Ó jẹ́ tuntun ẹ̀ẹ́dẹ́gbẹ̀tì wọ́n fi ṣe báwọn ìjà jọ wà sí. Ìjàkẹ́ bá yẹn tó ọ̀rọ̀ yìí. Ẹ̀wọ́n náà di ìdájọ́ wà sí. Àní kò ní sùúrù wá. Ẹ máa fún ọ̀rọ̀. Mú ọ̀rọ̀ ní wọ́n wọlé. Ọ̀pọ̀ fábílì wá ti lè ti. Ẹjọ́ kọ́ báyìí. Ìbò ẹjẹ́ kẹ́ mọ̀ bọ̀ mi. So. Year January to July. Year July to September. Baba January. ẹ̀rí báyìí Ọlọ́run ti sọ̀rọ̀ wá dayọ̀ mọ́tò tí mo rà wá rí lè máa tí lọ́lẹ̀ sí tẹ̀gbẹ́ lọ́lẹ̀ sí tẹ̀gbẹ́ bẹ̀rù lọ́lẹ̀ sí tẹ̀gbẹ́ bẹ̀rù. mbọ̀. ọlọ́pàá náà ṣeun ọ̀rọ̀ mi tọ́pẹ́ àbẹ́ẹ̀rí pé ti wá táyọ̀ lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ ọ̀tàn èmi ní ọlọ́kadà ayé ìjọ èmi ni mo wá dẹni tó wá di tó do ní mọ́tò ẹ̀rí báyìí kíní kan lèmi mà sẹ́rí nílé ayé yìí wọ́n ní ọpẹ́lọpẹ́ àṣebí èbí ló yẹ kí n máa jẹ́ bẹ́ẹ̀ ẹni tí ń ṣe mí rò bẹ́ẹ̀ mi lòún ṣe láì mà para àwọn lòún ṣe lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ ọ̀tàn ẹ̀rí mi báyìí ibi tí mò ń gọ̀ kadà tí wọ́n ń lọ ẹlẹ́dàá mi ń ṣeré èmi bàbá January gbogbo wàhálà ẹ̀dá láyé gbogbo ẹ̀dá láyé ni tó ń ṣe wàhálà láti January ń bò báyà yóò di December tó bá tún parí December yóò tún bẹ̀rẹ̀ January yóò tún wọ December títí láéláé ni ó máa lọ bẹ́ẹ̀ mo wá sọ àwọn ọmọ mi ní January títí dé èmi bàbá wọn December mo tún wá dọ ní mọ́tò lónìí
mo wá tó kọ́ sára mọ́tò mi pé January to December sẹ́ni pé tèmi tọ́pẹ́. ó tọ́pẹ́ báyìí lèmi ẹ̀kú. rí wọn láyìí wọ́n ń jà sọ́kọ̀ rí wọn. ẹ ti wọ́n ní mọ́tò ọ̀dà èmi ọ̀lọ́mọ́ ọ̀dà ńgbẹ́yìn lọ́mọ́. ó yẹ mọ́tò. ọ̀dà pè mí. January to December. orí mi kan rí. January to December.